ó ga ọ wọn ní yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kọ̀ ṣánlẹ̀ ọkọ yọ̀ọ̀kẹ́ wọ́n ti ń kìlọ̀ kàtẹ́ joker part wọ́n ti ń kìlọ̀ fún kábíyèsí ní lemọ́lemọ́ níbi tó ti máa gbọ́ wọ́n ní for the past 4 days pé kábíyèsí ò tiẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn gọ́ọ̀sẹ̀ láti lọ bá wọn sọ̀rọ̀ àbí láti lọ ṣe kankan wọ́n ní ó kàn ignore wọn wọ́n ní ṣe ni àṣé ó tún mọ̀ pọ̀ Ashley ló ń ṣiṣẹ́ lára kábíyèsí wọ́n ní bí kábíyèsí ṣe ń wo Ashley ó ṣe ń wo Ashley láàfin wọ́n ní ṣe ni ó ń rí ojú Naomi wọ́n ní tẹ́ bá rí àfàìmọ̀ kí kábíyèsí má lọ bá Ashley ṣàṣemáṣe àfi kó má bàa gẹ́gẹ́ bá ṣe ń sọ pé àfi ká wọ́n ní bó ṣe ń lọ kùrùkẹrẹ wọ́n ní ó lágbára bá ṣe wọ̀ wọ́n ní tẹ́ bá rí ìwé tí Ashley fi display ní ààfin toríṣiríṣi tí kábíyèsí ń sọ tí Ashley náà sọ tiẹ̀ kí Ashley ìyá kìíní máa lọ wọ́n ní òun ní gbogbo àwọn alàgbà gẹ̀ẹ́sì àwọn gẹ̀ẹ́sì elders pé kábíyèsí ìwọ ń béèrè Naomi gbogbo nǹkan tí ìwà tá Ashley pa ní túlànà ìṣojú ẹ̀kọ́ lọmọ yẹn ti park ṣé bó ń sọ fún Naomi pé kó máa lọ kí Naomi bá bẹ̀rẹ̀ sọ nonsense tó bá sọ nonsense ìwà bínú wàá sọ pé òní ṣe wedding yẹn pẹ̀lú ẹ̀mọ́ wàá ṣe kínní tí Naomi fi rẹ́rìn àkọ́ tó kúrò níwájú ẹ̀ wọ́n ní kíákíá ni Naomi tó tún pàtó wá sọ fún kábíyèsí pé pé tó bá lọ mú ìyá onífáwá pé kò gbàgbé bóun náà ti ẹ̀rẹ́dì láti bẹ́ẹ̀ ṣe wẹ́ẹ̀dì tí ìyá onífọ̀ bá padà sí wípé no way wọ́n ní bá ṣe wọlé lánàá nìyẹn tó pààkì ẹrù ẹ̀ tó ká àwọn ọmọ ẹ̀ sínú mọ́tò Àkúrẹ́ yá Queen Naomi ìṣáájú wọ́n níbi Queen Naomi sorry o Queen Naomi mo fẹ́ sọ wọ́n níbi Queen Naomi ṣe kó àwọn ọmọ ẹ̀ sínú mọ́tò Àkúrẹ́ yá ó di ìwé òyìnbó yá mi wọ́n ní kábíyèsí ń wò wọ́n náà wọ́n sọ fún kábíyèsí nǹkan táwọn gẹ̀ẹ́sì tán sọ pé wọ́n sọ fún kábíyèsí nìyẹn wọ́n láwọn gẹ̀ẹ́sì àwọn gẹ̀ẹ́sì wá sọ pé orí wọn gbà tán park tó ń lọ kí ló dé tó dá dúró kí ló dé tó sọ fún Naomi pé bó ló lọ ó dẹ̀ park àwọn ọmọ tí ìṣojú ẹ̀kọ́ ló ti drive tó ti lọ kí ló dé tó dá dúró àwọn gẹ̀ẹ́sì sọ fún ẹ pé Naomi máa ń lọ ó sọ̀rọ̀ ó bí ó ṣe bóun wò wọ́n pé lóòótọ́ ayé àwọn tó ń ṣe kábíyèsí ẹ̀ ayé wọn ti jóná wọ́n ní kábíyèsí ní sọ pé Naomi kúrò ní ààfin yìí lánàá ẹ̀ẹ́dẹ̀ dá dúró àwọn gẹ̀ẹ́sì ní àwọn fẹ́ dá dúró ebi nǹkan tó jẹ lójú ìwà àti Ashley ṣé ọmọ rú tó tẹ pa lánàá wọ́n ní the worst part of it wọ́n ní 4 days ago yẹn pé ń ṣe ni ibi tẹ́tí máa mọ̀ pé ó túmọ̀ pọ̀ gan-an ó ṣiṣẹ́ gan lára kábíyèsí wọ́n ní ẹni tó máa ọ̀pẹ́rẹ́tì CCTV camera wọ́n ní ó wà nílé ẹ̀ ló ń wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin ní wọ́n ní yóò ti ń lọ bí 4 days pé bó ṣe rí ó ṣàwò pé kí ni ọmọbìnrin yìí ṣe nínú ṣẹ́ńbà kábíyèsí wọ́n ní ó ṣe wá gbé apẹ tó fi ń ṣe táwọn aláwo fi máa ń ṣe oògùn yẹn wọ́n tó máa ń kó àwọn oògùn wọn sí yẹn wọ́n ní ṣe ni wọ́n rí pé Ashley ń gbé sí abẹ́ bẹ́ẹ̀dì kábíyèsí ó wọ ààfin kábíyèsí ó gbé síbẹ̀ ẹ mọ̀ pé ó ní bó ṣe jẹ́ wọ́n ní bí bọ̀bọ́ yẹn bó ṣe pé kábíyèsí pé kó wo Ashley o kó wo ó ti gbé kìnkọ̀kan sí abẹ́ bẹ́ẹ̀dì àpẹẹrẹ òun rí pé òun rí nù kíní o wọ́n ní bọ̀bọ́ yẹn kàn ṣe dé ni tó wá ṣò fún kábíyèsí pé ṣe orí òun wà nílé òun wà nù yàrá òun lòun gbé pé kábíyèsí o kíní CCTV camera ó ṣò fóun pé ọ̀dọ̀ kábíyèsí bí bọ̀bọ́ yẹn pé kàn wo abẹ́ bẹ́ẹ̀dì wọ́n dẹ̀ lọ sábẹ́ bẹ́ẹ̀dì ló bá rí apẹ̀yẹ ó láṣìlẹ̀ CCTV cameraman ló lóun rí Ashley níbi kábíyèsí kọ́ ṣe ní ẹ bá mi pé Ashley wá ẹ bá pa Ashley wá wọ́n ní bá Ashley ṣe ní kábíyèsí ní kó gbé nǹkan tó gbé sábẹ́ bẹ́ẹ̀dì ó wá nínú kíni
kí ló ń gbé sábẹ́ bẹ́ẹ̀dì òun ò gbé nǹkan kan sábẹ́ ní láti bó sí bò wọ́n ní ṣe ni kábíyèsí dì fọ́tì ìlú pé fọ́tì yẹn báyìí pé ó ṣáná wáìwáìwáì lójú ẹ̀ ó fara gbá ògiri ń jọ yẹn wọ́n ní 4 days ago wọ́n ní ṣe ni Ashley wá ń wò pàkópàkó wọ́n wá sẹ́ẹ̀tì CCTV ká pé ìwọ kọ́ ló ń gbé kínní wọ́n ní ṣe ni Ashley tó ferege níjọ́ yìí padà sí inú ẹ̀ wọ́n ní àṣe nǹkan tó fi mọ̀ pé lóòótọ́ kábíyèsí ó tún wọ́n pọ̀ ń fún kábíyèsí ní hẹ́díkì láàfin yẹn o báà la ṣe ṣe sí báà ní kiri ìṣẹ́fẹ́ kúrò láàfin báà ní kiri ìṣẹ́fẹ́ tán ní ààfin wọ́n ní ṣe ni ó wá di ìjọ́ kejì pé àwọn lérò pé bóyá kábíyèsí máa take action pẹ̀lú Ashley wọ́n yẹn tó wá wò bí Ashley tún ṣe rẹ́rìn yẹ̀yẹ̀yẹ̀ wá bá kábíyèsí wọ́n méjèèjì tún bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọ́n ní tẹ́wárí bó tún ṣe pọ́nlé pé wọ́n sọ pé eléyìí lágbára o ṣẹ́fẹ̀ pé àwọn èèyàn kúkú ní sọ̀rọ̀ ṣẹ́fẹ̀ pé ẹni tó wá fọ́ létí òun ló mọ òun létí ń ro bẹ̀tẹ̀ àwọn Gẹ̀ẹ́sì ló máa sọ fún wọn pé wọ́n máa sọ fún kábíyèsí kan tó ń ṣe yìí ò dá kò ní sọ fún wọn pé kán gbẹnu sọ̀rọ̀ kólúkálùkù gbẹ̀rù lọ àbí sáwọn security ló máa sọ fún kábíyèsí pé kábíyèsí o nǹkan tí à ń wò yìí pé kò máa bọ́ sí ta ló tó sọ bẹ́ẹ̀ wọ́n ní kí wá wo itú tí Ashley pẹ̀lú kábíyèsí pa láàfin ní àná yẹn wọ́n fi lé ìyá onífà lọ wọ́n ní kì í máa ṣe kékeré Ashley sọ̀dí wúkẹ́wẹ́kẹ́ láàfin tínú ẹ̀dùn tó wọlé jáde tínú ẹ̀dùn yàlà tínú ẹ̀dùn yọ̀lọ̀ wọ́n lágàgbà sí Naomi páàkì kúrò pé ó parí àfìgbà tó dẹ̀ di àárọ̀ yìí kábíyèsí wá bèèrè lọ́wọ́ gbogbo ọpẹ́ ẹgbọ́ ìyàwó òun dà wọ́n níta ní ìyàwó ẹ̀ Naomi dà Queen dà olórí dà ìgbádàkodò wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi ń ṣe ìran òwò wọ́n láwọn kìíní ló kọ́kọ́ sọ àwọn ti géètì ìyàwó géètìmẹ́ wọ́n ní ìyàwó yín tó ti lọ sí Àkúrẹ́ látànà ó ti lọ ìyàwó òun lọ sí Àkúrẹ́ ẹ̀ẹ́dẹ̀ rí nǹkan ẹ̀ẹ́dẹ̀ dá dúró àwọn ẹ̀wọ̀n ní olúkálukú bẹ̀rẹ̀ sí ní ń pa ẹ̀yìn dà wọ́n ń gbójú síbí wọ́n ń gbójú sọ̀rọ̀ wọ́n mọ̀ pé kábíyèsí ò mọ̀ pé gbogbo ààfin àánú kábíyèsí ṣe wọ́n pẹ̀lú gbogbo nǹkan tí Ashley fojú wọn rí lẹ́yìn ààfin tó tún fojú kábíyèsí rí láàfin wọ́n wo ọlọ́run á kó kábíyèsí yọ èmi ò rí irú táwọn olórí yìí rí o ṣáwọn olórí ṣé kíní o tún mọ̀ pé wọ́n yọ fẹ́ ju ti kábíyèsí lọ bíkọ́ tó kàn yà mí lẹ́nu ó ń yà mí lẹ́nu pé gẹ́gẹ́ bá àwọn tó ń bá mi àwọn kọmẹtétọ̀ wa wọ́n máa ní ṣé pé bóyá ṣé òótọ́ là ń sọ àbí báwo ni ṣé kábíyèsí ṣáwọn olórí yẹn fẹ́ lágbára ju kábíyèsí lọ mo ní ó yà mí náà lẹ́nu pé mi ò wá mọ̀ yẹn o pé bóyá kẹ̀ at the end of the day wọ́n ní ṣe ni kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ń bèrè pé ìyàwó òwòdà ìyàwó ẹ̀ ń bọ̀ ṣó tán bókù kọ́yìn máa wò bóyá ṣójoojúmọ́ ló fi máa bẹ̀bẹ̀ fún àwọn àna ẹ̀ wọ́n ní náà fógunjayé wọ́n lókunjayé ó ti fọwọ́ ba Ashley sí yàn ó ti fọwọ́ ba Ashley wọ́n ní Ashley ti sá lebélebé kúrò láàfin wọ́n ló ti fún ní ẹgbà wọ́n ní látàárọ̀ sí Ashley bílà kò sí láàfin ẹ̀yìn èèyàn mi mò ń bọ̀ mi ò tí ì dé ẹ túbọ̀ jẹ́ ká tó lọ gbọ́ àwọn ìtókù sí àwọn tó wá ṣì í ní etí ìgbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ máa gbọ́ báyìí ẹ máa bá kábíyèsí ẹ máa gbàdúrà fún kábíyèsí àti Naomi ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sọ ẹ bá share ẹ bá like kẹ́kẹ́ ẹ bá fi ìtókù sí comment section ẹ ṣé gan àbọ̀ ọlọ́run adájú lórí wa o Jésù olúwa wa amen.